ẹyọ kan tí mo notice nípa àwọn tó ń ṣe justice for Mohbad ni pé they will say anything torí pé wọ́n fẹ́ gbowó, right? tí wọ́n bá ti wá gbowó tán tẹ́ bá wá sọ pé kí wọ́n wá ṣe accountability for owó tán gbà àwọn àríjì lórí Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ ni ò jẹ́ káwọn gba justice. The same pattern tí Bukky ń lò ní Yomi náà ń lò. Wọ́n ti sọ pé wọ́n ti mọ̀ ṣẹ́gẹ̀tẹ̀sẹ̀ wípé kò sí nǹkan kan lórí kéèsì Mohbad. Wọ́n ti mọ̀ pé Wùmí kọ́ ló pa Mohbad. Wọ́n ti mọ̀ pé Liam ọmọ Mohbad ni. But torí owó tó fẹ́ gbà ń bẹ̀, wọ́n mọ̀ pé kò sí foul play. Àwọn gangan ló manipulate the public. Torí owó tó fẹ́ gbà ń bẹ̀. Wọ́n ṣe kí ni? Wọ́n mọ̀ pé they have to manipulate the public for them to be able to donate like something really happened. Literally when there's nothing happened. If something really happened, think about it for a moment. Ó yẹ kí autopsy tẹ́yìn gbowó ẹ̀ tẹ́ ṣe. Ó yẹ kó rí nǹkan mìíràn. Mohbad's case is straight from the beginning to the end. There's no issue. There's no one wípé. A lot of things will be said because ọmọ yẹn kú gbogbo nǹkan tí ó máa tà náà máa sọ. Ẹ wo reason tí mo sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí Mohbad kú, the same thing tó ń ṣe àwọn Naira Marley náà ló ń ṣe àwọn Wùmí o. Torí pé Mohbad ti ṣe àwọn fídíò kan sẹ́yìn gbogbo àti nǹkan kan bá ṣòun àwọn Marley ànìkan mu fídíò tó ti ṣe 2 years before kó tó ti kókó wọ́n gbé jáde. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé àti tọkọ àti tìyàwó tó bá ń bára wọn jà àwọn ọ̀rọ̀ kankan wà tó máa sọ síra wọn. Fídíò yẹn wọ́n gbé jáde. Àtàmọ̀ bàbá Mohbad tó ń grant interview ìsọnù káàkiri tó ń sọ pé ọmọ yẹn kẹtàn Mohbad sọ fún òun pé Wùmí máa ń fi nǹkan sínú oògùn ẹ̀. Ìwọ ló bímọ ẹ̀. Tọmọ ẹ bá sọ pé èèyàn kan ń fi nǹkan sínú oúnjẹ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ kọ́ ló ti máa lè ìwọ fúnra rẹ ló máa wá lé ọmọ yẹn kúrò nílé ẹ̀. What did he do nígbà yẹn? Nothing. So ó yẹ kẹ́ understand pé àtàmọ̀ ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀. Mo wo interview lawyer Wùmí torí after the whole craziness parade tí bàbá Mohbad parade lórí social media mo ti understand concept kan sí wọ́n ní tí bàbá Mohbad bá ti délé ẹjọ́ pé ṣe ló máa wò bí mùsùn bó tó bá ti dórí social media ọ̀tọ̀ ní display tó máa ń display ara tactics ni. There's nothing being done. They just need you people to keep funding their crazy agenda. Owó nìkan ni. It's all about the money to them. There's no case. There's nothing. Wọ́n nígbà tán délé ẹjọ́ I have said the side of bàbá Mohbad. Gbogbo sọ pé ìyá Mohbad ò ṣe alábàá family. Ọmọ tó kú ṣé kì í ṣe ìyá Mohbad ló bí. So how is she not part of their law? Either you like it or not, she's your ex-wife and her son ló kú. And you are talking about her grandson. So of course she's still part of the investigation. So that's aside. Then let's come to the lawyer of Wùmí because the lawyer of Wùmí made a lot of revelation. Tí mo dẹ̀ sọ pé okay, àwọn èèyàn ló kàn ṣe kíni ló kàn fẹ́ dára wọn lọ́nà rú. There's nothing in this case. Wọ́n ní the whole agreement tẹ́lẹ̀ before the case was adjourned to this month. But I want to adjourn case in the next month. Ní pé the judge told them pé òde olóò fẹ́ ṣe ìwọ nìkan ló fẹ́ mú pathologist wá kó wá gba sample kó lọ ṣe private DNA, right? Nǹkan tẹ́ submit adájọ́ ni adájọ́ wá sọ pé okay, number one Wùmí fún ara ẹ̀ ló ti consent pé okay DNA will be done so that ẹ máa clear orúkọ ẹ̀. But now you are changing the whole narrative pé kí Wùmí ṣe DNA kí ìwọ ṣe DNA kí court ṣe DNA against gbogbo yẹn pé ẹ fẹ́ torí DNA is going to be one kó lè yàtọ̀. Ẹlẹ́ẹ̀fẹ́ gbogbo yẹn nǹkan tẹ́ ẹ fẹ́ kọ́ nìyẹn nǹkan tẹ́ ẹ bá fẹ́ ni kó bá yín fẹ́ kò sí wàhálà. Wùmí dẹ̀ sọ kínní kan ó ní òkè tẹ́ ẹ bá ti gbà káwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe bàbá Mohbad ló ń yarí o ẹ jẹ́ kí ilé ẹjọ́ ṣe because number one Wùmí ò trust yín ẹ̀yin náà ò trust Wùmí ẹ jẹ́ kí ilé ẹjọ́ ṣe ilé ẹjọ́ ò ṣá lè parọ́ bàbá Mohbad náà òun ò trust ilé ẹjọ́ òun ò trust Lagos state government òkè kò sí wàhálà. Ìgbà tó wà lọ fún sitting wọ́n ṣe wà mú another form wá wọ́n ní kí adájọ́ kó bá wọn sign form yẹn. Adájọ́ sọ pé òkè kí ni form yẹn ní ṣe
pẹ̀lú nǹkan tẹ́ẹ̀ tí ìyànjú lórí ọ̀rọ̀ DNA wọ́n ní fọ́ọ̀mù yẹn àwọn kàn ní ìdí ẹni kìíní kan ṣe kìíní kan fọ́ọ̀mù pé àwọn lè lọ ṣe independent DNA ni pé tẹ bá wá ṣe independent DNA bàbá wọn ibi tó ti wà dáìsì nìyẹn tẹ́yìn bá lọ ṣe independent DNA without the knowledge of àwọn Wunmi's team or ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá ti lè sign it, that means pé anything tẹ́ bá ṣe ń DNA yín is authorized by the court. Sherry junction tá a wà àwọn bàbá Mohbad ló ń dá gbogbo ẹrù. You want to forcefully do a DNA tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé nǹkan tó ti lè jẹ́ pé DNA tí Wunmi ti ṣe wọ́n fi nullify ẹ̀ wọ́n fi gbà ń lé ẹjọ́ òun náà làwọn bàbá Mohbad náà fẹ́ ṣe. Tẹ́ bá lọ ṣe private DNA báwo ni àwọn Wunmi ṣe máa accept ẹ̀ ẹ̀ dẹ̀ fẹ́ kí adájọ́ sign lọ lórí adájọ́ wá sọ kíní kan pé ìyẹn kọ́ ni mátà o wípé torí pé wọ́n fẹ́ prolong mátà yẹn pé kò sí tóun bá ti sign kíní yẹn tí DNA bá jáde léni wọ́n sì máa lọ sí appeal court kò lè tẹ́ wọn lọ́rùn wọ́n torí ẹ̀ lọ ṣe fẹ́ wá gba lẹ́tà yẹn mi ìmọ̀rúkọ tó ń pe lẹ́tà yẹn pé wọ́n fẹ́ force adájọ́ kó sign lẹ́tà yẹn fáwọn so that by the time tí kéèsì tó bá ṣe kínní wọ́n á sì tún lọ lo another 6 months after tí DNA bá ti ṣe tán wọ́n ti mọ̀ pé Liam ọmọ Mohbad ni bàbá Mohbad mọ̀ bọ́ gbogbo nǹkan tó ń ṣe ń sìn delay tactics ló ń ṣe torí ó mọ̀ pé òkè tó bá kàn lọ gbà bẹ́yẹn kàn lọ ṣe DNA yẹn lásán owó tó ń wọlé kò ní wọlé mọ́ so wọ́n fẹ́ wá gbé another letter pé òkè tó bá ti sign letter yìí any DNA tó bá tiẹ̀ máa ṣe àwọn á lè lọ sí appeal court wọ́n á tún lọ lo another 6 months ń bẹ́ẹ̀ láti máa lọ láti máa bọ̀ láti máa drag kéèsì yìí again ṣe ti pé máa yẹn ó mọ nǹkan tó ń ṣe bọ̀ tó bá jẹ́ pé adájọ́ ò sign letter yẹn automatically tó bá ti lè ṣe ó dára dàbí corona yẹn tó bá ti lè ṣe kéèsì tán tó ti ṣe gbogbo ẹ̀ tán oníkálukú ń lọ lé ní èkó tó ṣẹ́jọ́ mọ́ ń bì kankan wọ́n ti lọ wo kinní yẹn wọ́n ti wo ọ̀nà táwọn fẹ́ fi kọ́nà ẹ̀ it's not about the DNA anymore mo ń sọ fún yín pé baba Mohbad is looking for ways to make sure pé he still keep going to court because people keep sponsoring him it's not about the DNA he knows the truth ó mọ̀ pé any DNA tí wọ́n bá ṣe àwọn Wunmi ò ní gbà it will be nullified because kí ló dé tán fi gba ti Wunmi torí pé you don't trust it kí ló dé tán fi máa wá gba tiẹ̀ torí pé àwọn Wunmi náà ò ní lè trust ẹ̀ now you want to prolong the matter you want to automatically gba signature adájọ́ so that by the time tẹ́ bá ti parí DNA yìí o ẹ tún máa sọ pé DNA yẹn ò tẹ́ yín lọ́rùn o ẹ ṣẹ̀ máa wá gbé lẹ́tà tẹ́ ti gbà yẹn èwo lè máa wá mú lọ appeal court tó ṣẹ̀ tún máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ mi bàbá Mohbad ẹ̀ ní nísìnyí ò tẹ́ ẹ máa fi kú 3 years lọmọ yẹn ti jókòó tó ń ṣe gbogbo ẹ̀ tó gba lọ́ọ̀yà tó ń ṣe gbogbo ẹ̀ kí ni Wunmi iṣẹ́ wo ni Wunmi ń ṣe ẹ tún ṣe fẹ́ lọ sí appeal court torí owó ni this man keeps stalling this investigation he keeps stalling this ayẹyìn ilẹ̀ ń jẹ́ kó máa stall because you keep feeding him with money as long as he have money he's still going to keep stalling kó yẹn máa wọlé kóhun àti lọ́ọ̀yà máa ná. What is he hiding? What is he so afraid of that the court should not do the DNA? DNA within a week results máa jáde. Everything is okay from Wunmi's side. She said no problem. Now they have brought another letter. They've adjourned the case again. Eléyìí tó wà nílẹ̀ wọn ò tí ì yanjú ẹ̀. Ó tún ti mú lẹ́tà ìmí wá for appeal court. Is that not craziness? Èyí tẹ́ sọ pé ọmọ ẹ kú. Is that not craziness? Eléyìí tó ṣì wà nílẹ̀ wọ́n ti kọ́kọ́ fún yín lẹ́tà sign letter pé kẹ́ lọ ṣe DNA Nàìjíríà ẹ fẹ́. Wọ́n tún sọ pé òkè o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe DNA ẹ̀yin lẹ lọ ń sọ pé ibi tí kóòtù mú wọn kì í ṣe DNA bẹ́ẹ̀ ibi tí Wunmi mú wọn ṣe DNA tí yín nìkan náà ti ń ṣe DNA ẹ̀yin ò ṣe jẹ́ kí rìsọ́ọ̀tì yẹn jáde tí rìsọ́ọ̀tì mẹ́tẹ̀ẹ̀ta bá jáde then àwa máa mọ̀ pé òkè DNA ò lè divide kò possible. Then case ìṣẹ̀fẹ̀ wá bẹ̀rẹ̀ nìyẹn tí gbogbo yín bá ní different kìíní. But you don't want them to do theirs. You don't want either the court or Wunmi to do theirs. You want to be the only one to do the thing. Ibo náà ti ń ṣe. Má ní yóò ní nísìnyí.
tó máa fi kú. Bó ṣe fún ọmọ ọlọ́mọ yẹn nísìnyí, ó ò ní nísìnyí o. Ibo náà ti ń ṣe ẹ̀yin èèyàn mi. Ibo náà ti ń ṣe irú ẹ̀. Hàn tí ìyanjú DNA, o tún sáré ń gbé ọ̀nà àbíkọ torí ẹ mọ̀ pé tó bá ti lè parí DNA báyìí, owó ti stop nìyẹn. Mohbad ló lọ́mọ, ó mọ̀ pé Mohbad ló lọ́mọ yẹn. Bọ̀ ọ̀nà tó fi máa gbowó ló ń wá. Ó mọ̀ pé Mohbad ló lọ́mọ yẹn. Owó tó ń gbà ń bẹ̀ torí ẹ̀ ló tún ṣe fẹ́ bẹ̀rẹ̀ another 6 months of appeal court. At the end of the day, appeal yẹn ò tún ní já síbi kankan, wọ́n á tún padà wá sí court again. This man is the only one that keep, prolonging this matter. It's not Wunmi like everybody claim. It's Baba Mohbad. Torí Yomi jáde, ó lóun jà fún justice. Justice orí bú wo ni Yomi ń jà fún? Ó lóun fi iṣẹ́ òun lẹ̀. Ta ló rán iṣẹ́? Ta ló sọ pé kò fi iṣẹ́ ẹ̀ lẹ̀? Ó lóun rí ọmọ ẹ̀. Ta ló rán iṣẹ́? Ó ní àwọn kan dóbò, àwọn kan pretend. Tó bá mọ̀ gbogbo ẹ lọ fún Yomi lóbò. Ayé Yomi ti bàjẹ́, ẹ lọ fún lóbò. This is not justice. Justice has already been served. Lórí ọ̀rọ̀ Mohbad, kò sẹ́nibọ̀dì, gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá gbọ́ irọ́ ni. It's because of this game, because of owó. Ó ní mo sọ fún yín pé why tó fi jẹ́ pé tó bá ti ń gbowó, tẹ́ bá ti mówó lẹ̀, Bukky sọ fún wa pé ẹ má worry, àṣànà ojú máa tì ẹ́, we are already on your case nígbà tó ń gbowó. Bó ṣe gbowó tán báyìí, tó wá di accountability, ẹsẹ̀kẹsẹ̀ ló sọ pé Ìyábọ̀ ni ò jẹ́ kó ń gba justice. They have already planned ibi tó máa já sí tẹ́ẹ̀dẹ̀ ní fúnra. Yomi náà ládùúgbò bó ṣe lọ bó ṣe bọ̀, òun ti lọ sí bí báyìí, òun ti gbéyàn báyìí, wọ́n sẹ́nu 3 seconds video, wọ́n sẹ́nu ní kinní kan. Ìgbà tí Yomi máa lọ tó máa bọ̀ ládùúgbò gbogbo tán dákun, Ìyábọ̀ Òjó lòun ò jẹ́ kó ń gba justice. These people has already pre-planned how their exit plan is going to be like. Baba Mohbad náà, the same concept. Wọ́n ti yanjú DNA, ó ti ń gbé lẹ́tà ìmí wá so that by the time the DNA is cut, you will have a letter for you to go to appeal court for another 6 months. 6 months. Pé ìdájọ́ yẹn ò tẹ́ mi lọ́rùn. That is why they don't want to accept the letter. Àwọn tíìmù Wùmí sọ pé no, wípé tó bá tẹ̀ mú lẹ́tà wá, ó yẹ kó ti inform wa before now. But we don't know anything about letter. Ọ̀tọ̀ ni wọ́n adjourn case sí month láti last month. Lórí nǹkan tẹ́ ẹ̀ lè settle, tájọ́ sọ pé kẹ́ lọ settle ẹ̀ láàrin ara yín tó bá ti di month yìí o, then a máa mọ result ibi tẹ́yìn méjì jọ settle ẹ̀ sí. Ẹ settle yẹn, ẹ tún mú another letter wá, wọ́n tún ti adjourn ní case again sí June. Every time tẹ́ bá rò kókè, ó ti wá jẹ́ pé nǹkan méjì ló wà lórí table báyìí látọ̀dọ̀ àwọn bàbá Mohbad o. Torí Wunmi is single-handedly free. Wunmi sọ pé ẹ jẹ́ kí, since tẹ́ ti sọ pé tó sọ pé kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta lè ṣe, ẹ̀yin náà lè dàrú. Wunmi wọ́n dẹ̀ sọ pé kì í jẹ́ kí ìjọba ṣe. Let the court handle the DNA. You still don't want it. Kí lẹ wá fẹ́, bàbá Mohbad? Torí pé ẹ ti mọ̀ pé Wunmi ò ní gbà láìláì kẹ́ lọ ṣe DNA yẹn, kó jẹ́ pé ẹ̀yin náà máa gbé fún pé kẹ́ lọ ṣe. She will not accept. Ẹ wá ń tètè wọ́nà pé ẹ fẹ́ lọ appeal court. Pé kẹ́ lè lọ appeal court, kẹ́ lè lọ sọ pé kinní yẹn ò ṣe kinní. Either you like it or not, ìjọba ló máa ṣe DNA. I don't even know why they are giving you opportunity, because ó bá jẹ́ pé irú country wọn ò ní fún yín, ìjọba ló máa ṣe DNA, tó bá fẹ́ kú ni kó lọ kú. Wọ́n lọ tí wọ́n kọ́ sọ pé you are not going to ṣe kinní kan, you are going to withdraw the case because you know the DNA has been done already. Twice. Ìwọ ló mọ nǹkan tó fẹ́ ṣe, because you know Wunmi is not going to let you do that DNA. Torí pé Wunmi ti mọ̀ pé bó ṣe wà ó fẹ́ lọ doctor ti DNA yẹn ni. Oníkan jẹ́ kí ìwọ nìkan kó lọ ṣe DNA Liam. Báwo ló ṣe máa jẹ́ ìwọ nìkan? You this selfish bastard. Ṣé àmọ́ game tó fẹ́ gbà ni? You know Wunmi is never going to accept. You now say you are going to withdraw the case. Now you are no more withdrawing the case. Now you want a letter so that eventually, if the DNA is done, you will now be able to take that letter to appeal court. Case you to share what bear all over again in appeal court. Chef Pomodin. 3 years.
àwọn ènìyàn kan lẹ́yìn sọ pé ọkọ ẹ̀ wà mọ́ṣúárì. Bàbá Mohbad ló keep Mohbad sí mọ́ṣúárì. Òun nìkan ló keep Mohbad sí mọ́ṣúárì. I don't even know why they gave him the authority to keep Mohbad in mọ́ṣúárì. The man doesn't want anything. He doesn't want justice. He's just fighting for his pocket. Ọmọ tó kú yẹn ò dùn náà. Should Wunmi be stuck because of Mohbad has died? Liam ò ní jẹun ni. Owó tó yẹ kọ́ ọmọ yẹn kó máa fi tọ́jú Liam. Court lọ́yà ló ń ná lé lórí náà. Lọ́yà ló ń ná lé for 3 years. Is it not enough? Ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ another case. Ẹ tún ti lọ ṣe màgòmágó. All these people are liars, they are rogues, they are thieves. Láti 3 years ago, táná dáwọ́ fún àwọn náà ni ò rí nǹkan kan mú nínú justice for Mohbad. They are the only one. They don't have anything. They did not come out with anything. Baba Mohbad, Sherry, now we are on to you. You are shaking, we are on to you. So rather than I think saying enough is enough. Wunmi has been fair enough for her to even accept to do DNA. It's her choice not to accept. Torí pé ẹ̀yin kọ́ lẹ dolóyún náà, ẹ̀yin kọ́ ni biological father Liam. She accepted to do the DNA. She said the court should do it so that there will be fair judgment. You don't want anything. It's you. Ìwọ ló scatter gbogbo ẹ̀. Ìwọ ló tún fẹ́ sálọ appeal court. Ìwọ tó wà lẹ́wọ̀n tí settle. DNA has not been settled. You are looking for letter to go to appeal court. Hey, ayé máa lè wẹ̀ yẹn mi. Hey, Ọlọ́run má wá jẹ́ káwọn ọmọ wa kan sì fẹ́. Èèyàn tún gbọ́dọ̀ tó bá tún gbàdúrà pé kọ́mọ ẹ tún yan ọkọ gidi, ó tún gbọ́dọ̀ máa gbàdúrà pé kó tún yan ẹbí gidi. Tí kò irú ẹbí jàtijàti wo ni Alọ́ba family? Irú bàbá jàgàjàgà wo ni? Manipulating the public as if you needed justice. It's not justice. Justice cannot pay. If you say you want justice, let the court do the DNA. Court cannot lie. Let the court do the DNA. Court will borrow. Bury your son. Why is it so hard? Do DNA with Liam. You are the biological father of Mohbad, so do DNA with Liam. So what are you afraid of? I don't understand. What are you so afraid of, Baba Mohbad? Kí ló tó ń gbà bí tó ń gbà bẹ̀yẹn tó ń gbà bí tó ń gbà bẹ̀yẹn? Hey, Ọlọ́run. Ọlọ́run máa ṣọ́ ẹ Wunmi o. Ọlọ́run máa ṣọ́ ẹ o.